kórè bàbá láyé mi. Àgbo àtọ́fadé kẹ́mi Taibat Adéyínká Adéyẹyẹ okú oríire ọjọ́ ìbí. Abídèmí ló bá mi láago. Abídèmí Adams ọmọ ìyá wẹ́ọ̀fẹ́ olómìnira akéwì báńkì kórè ìkóso mi ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá ṣáni wa ló jẹ́ máa kí ọ ní mẹ́sàn-án mẹ́wàá aláṣẹ Kẹ́mi Joyful Surprise okú oríire ọ̀hún ò ní dìbàjẹ́ lọ́lá Olódùmarè ọba ìyanu bó o bá ń wọlé ìyanu ló máa rí bó o bá ń jáde ìyanu ló máa pàdé ìyanu ọ̀ràn kọ́ ìyanu ayọ̀ sáà ní tirẹ̀ lójoojúmọ́. Fadékẹ́mi máa gbóhùn ẹnu mi Omidan Akéwì ní kí ọ mo ṣe pápá bí wọ́n ti ń ṣe ní pápá mo gbalẹ̀ ọ̀n bàbá rẹ̀ lọ ìwọ lọmọ erin wọlé ẹ̀fọn jáde ọmọ kùkùté ò ṣe mi ẹni mi kùkùté ṣe bára ẹni mi ọmọ elépè ṣe pé aṣọ bàbá wọn pọ́n ọmọ olúgbó má fojú wẹ̀yìn ọmọ ajẹun nígbó fìràwé nuwọ́ ọmọ ìjókòó ọmọ mẹ́mú mẹ́fù wọn ọmọ jálùfẹ́ lẹ́wọ̀ ẹ̀kú ọmọ olípòpò kan ṣoṣo rẹ̀ mi lu títì ìjókòó ọmọ erin wọlé ńlẹ́ o Taibat Adéyínká Adéyẹyẹ aya wọn nílùú Ìwó olódò ọba àtẹnigbọlá àtẹnigbọrẹ Ìwó tó dídẹrẹ pé tẹnu ẹ̀ka kó roboto odídẹrẹ òjì àmọ́ bí Ìwó gbégbá lọ́nlé bàbá wọn Ìwó tí òṣó ní ìkọlà a máa tẹran èrò olú Ìwó bẹ́ẹ̀ bá ti dòdò ọba kẹ́ẹ̀dúró ojú oró wọn ò jẹ́ kẹsẹ̀ ọ̀yà tómi lẹ́yìn èrò ọ̀kẹ́rẹ́ wọn ò jẹ́ kómi ọba ó tòrò omi ọba ibà tòrò ṣùgbọ́n kí là bá rí mú bọba mú bọ́ sùn Ìwó ọmọ olódò ọba. Happy birthday to you Fadékẹ́mi Taibat Adéyínká happy birthday to you aláṣẹ Kẹ́mi Joyful Surprise okú ọdún.